ìdè ni ìdára ìtìdè wò ó tí kò bá ti mú owó mi wọnú ilé yìí kò gbọ́dọ̀ wọnú bí báyìí o torí tó bá wọnú bí máa pa yányán ni. Mọ́mí ṣé ló tiẹ̀ bá yín ni láti àárọ̀ wọn tí dé are you not worried. kí ni mo fẹ́ máa dára mi láàmú fún ọmọ tó bá ti gbójú gbóyà láti wọnú yàrá ìyá ẹ̀ láti lọ jí owó with the intention to run me into debt ṣoríro ọmọ yẹn mi ò gbọ́dọ̀ káànú ẹ̀ torí kò káànú mi tèmi ni wípé kó tó wọnú ilé yìí kó mú owó mi dání lọ́wọ́ tí ó bá ti mú owó mi lọ́wọ́ bílísì àṣọ. Mọ́mí that's too harsh. It's not my fault. I shouldn't know owó ẹ kí n sọ kankan gan. bó o sọ nǹkan o bó o ṣèdí o bó o ṣèdí o kò kàn mí owó mi ni kẹ́ bá mi gbé owó mi ni kẹ́ bá mi gbé ibo ló dà. Mọ́mí but I can't sit here mi ò lè jókòó báyìí. I have to fix this thing. I don't know what to do. Mi mọ bí tó ń lọ. I have to just do something. ṣé o wá lẹ́yìn méjèèjì nìyẹn àtẹ̀gbọ́n àtàbúrò yín bí ó bá rí kọ́ lọ ẹbẹ́ mi gbówó tèmi. Dera. Yes. Raymond. Babe. Ṣé mo ra rí tẹ́lẹ̀ ni? No, mi mọ̀ rí o. Ó béèrè àmì àlejò ṣàlèwẹ̀ wá kí n má ṣe lálejò mo fún lóúnjẹ mo fún and that's it. I don't know him. Giving each other this look. Ṣé mo ra yín lójú? Well, but you like me, I don't know. Maybe he's trying to. I don't know. Raymond. Is that true? What? So nítorí kò gbà fún ẹ ló ṣe mọ́ lójú báyìí. Why are you looking at her that way? Dera. Oh, mommy. Ṣé mo mọ̀ ẹ́ rí? Ṣé mo rí ẹ rí? This is the first time I'm seeing you, so what? Wait. Èmi ń kọnu ìfẹ́ sí ẹ. Come on. Vita. Wèrè tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí. Bí pé ó mọ̀ mí àbí kò mọ̀ mí. Ọmọ yìí, ó ń pa. Burúkú nínú irọ́. In fact, ó máa gbé irọ́. As a matter of fact, òun gangan ni irọ́ tí wọ́n ń pa. Ìwọ you dey mad. Má lẹ fóònù fún ẹ. Ó mọ̀ mí. Sọ̀rọ̀ ọmọ tó ń wo yìí, mo ti mọ̀ ti pẹ́ o. Ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ nínú irọ́ gan. Sórí tó bá sọ̀rọ̀ 10 fún ẹ, irọ́ 12 ló máa bá ń bẹ̀. Ó tún máa ní -2. Ó wá sọ pé ò mọ̀ èmi ń kọ́ ní ìfẹ́ sí ẹ. Wọ́n lọ ń fìyà jẹra rẹ̀. Kó farabalẹ̀ pẹ̀lú mi kó jẹ́ so bí ìgbà téèyàn bá yí ẹ̀fọ́ mọ́ pọ̀nmọ́ téèyàn yí ẹ̀fọ́ mẹ́ran tí gbogbo rẹ̀ wá dúró sọpẹ́. Ó yẹ kó fẹ́ mi tó o bá ti dìyàwó nísìn ìwé ibi ilé rẹ̀ ni kó fẹ́ lóṣù kan kó fẹ́ lọ́dún kan kò sí ẹni tí ó mọ̀ àmọ́ ọkọ pọ̀ fẹ́ dìyàwó. Mi ò lè fẹ́ yín o kí wọ́n ṣe ìyàwó kẹrin mi lè ṣe ìyàwó kẹrin bí kankan. Ṣé wo mọ̀ pé ìyàwó kékeré ibẹ̀ ni mo gbádùn gbogbo tó bá jọ́sọ̀ lára ọkọ ní ọmọ jẹ́ ìwọ náà tẹ̀ bá ẹsẹ̀ sí ọbẹ̀ ẹran orí rẹ̀ bá yọ̀ wọ́n ta wínrín ni kí ló ṣe wọ́n lọ gbàdúrà jù. Káwọn ìyàwó yín wá pa mí. Ìyàwó mi o gbogbo wọn ọ̀lẹ́nu ń bẹ fẹ́m Nigeria limited ni wọ́n mo ti gbọ́ group of company bá ti sọ̀rọ̀ sí wọn báyìí fẹ́mú ni wọ́n gbẹ́nu wọn dákẹ́ ni. Ẹ wo èmi ò lè ṣe fẹ́mi kankan o tẹ bá fẹ́mi mi ò lè ṣe fẹ́mu ẹ mọ̀ pàwọ̀ obìnrin òde ìsìn equal right la máa ń nílé ọkọ ẹ bá ti sọ̀rọ̀ máa fún yín lésì o lè ṣe fẹ́mu kankan. Ìyàwó tí bàbá rẹ̀ olówó tí wọ́n ń ṣe gbọ́nkú sọ́kọ ń dágbádá àyà fúnra rẹ̀ ni wọ́n dágbádá àyà fúnra rẹ̀ àní ọmọ gbádùn ọ̀dà sọwárí fẹ́mu tiẹ̀ ń yóò ta lẹ́nu díẹ̀ torí pé wọ́n kàwé. Alaji àti wípé ṣẹ́rí superstar ni mo fẹ́ di I want to be a celebrity tí gbogbo ayé máa mọ̀ ẹ̀yin ara yín gbóná mi lè fẹ́ yín tí n bá lọ location tó ń bá hug mi tó ń so mọ́ mi ara yín máa gbóná mi lè ṣe. Òkè omi lọ wú ọkọ̀ sálẹ̀ odò tèmi lọ rí wí ọ̀hún ara rẹ̀ so ṣé èmi tí ẹ̀kọ́ rò bí gbàtọ́ lọ fẹ́ di celebrity èmi pé nígbà pé ọtí ẹ̀mọ́ wá rò pé sọ ọmọ páwọn obìnrin tí ń ṣeré o tó bá ró lówó kan gbogbo wọn lè pé mẹ́jọ wọn máa ń bò ní bí ìgbà tí oyin máa ń jọ sójú kan wọ́n wá bò bá. sọ tún pé jẹ́ ìpaláyé rẹ̀ pé ṣe báyìí náà true wọ́n ṣe ṣó pé 20k pé o tẹ̀ jẹ́rìí ẹ̀ náà wo a ti win jackpot o ọlọ́run níṣẹ́ ló dàbí ìgbà tó jẹ́ pé step to take yìí ó kàn boom everything ni ọlọ́run bí ìgbà tí wẹ́ pé èèyàn ti jẹ́ super ní local government tẹ́lẹ̀
tó wá bọ́ sí local government councillor tó bọ́ sí chairman ó kọ́ bọ́ sílé ńlá ni. Olo, I'm so happy for you. Olo, I'm so happy for you. Ìgbésẹ̀ tá ti wà yín sìn tá máa fi in the next 2-3 months wà ti máa rórúkọ ẹ̀ káàkiri nínú paper nínú newspaper. I'm for real. But kí ni director yẹn sọ lọ́jọ́ yẹn? Kí ló fẹ́ sọ? Kò ní choice. Ṣe ló pè mí. Adé, mo ní yes. Adé, mo ní yes. Adé, yes sir, mo ń dá yín lóhùn sir. Ó ní girl yẹn genius ni o. Mo pé ọmọ tó mú ẹ níbo ló ti rí? Mo ní ọmọ wo lẹ ń sọ sir? Ó ní Ìdẹ̀ra. Ṣé kò ń ṣe Dera Thomas? Ó ní ó ní o. Nínú ẹ̀yin bíi 270 tẹ́ ṣe audition. Believe me, èèyàn méjì péré ló láì. And àwọn yẹn gbẹ̀rẹ̀ wọ́n tún ti ń ṣe tẹ́lẹ̀ ni o. Ń ṣe ló dàbí ìgbà tó jẹ́ pé wọ́n wò pé you are too gifted. Ọlọ́run ó ní àwọn ibì kan tí màá gbé ẹgbà tó yẹ pé tó máa ti ṣe àwọn interview yẹn fún mi máa bẹ́ẹ̀ ṣe interview yẹn on my own behalf máa forúkọ ẹ̀ síbẹ̀ tó máa tẹ orúkọ ẹ̀ sí Google báyìí á gbórúkọ ẹ̀ jáde bẹ́ẹ̀ ni. Google. Lọ́wọ́ kan bóyá máa mọ celebrity nìyẹn wà kàn ṣàṣì ni wà ṣàṣì báyìí Ìdẹ̀ra Thomas ó máa gbórúkọ ẹ̀ jáde bẹ́ẹ̀ ni. My dear ṣó ti rí nǹkan tó wá important náà lélẹ̀ tó ra ń shock fún mi tí bá ti ní ìdòwó ṣáàjẹ́ kí n kàn pẹ́ lọ́ọ̀kan ọ̀ya Ìdẹ̀ra ó ti wà nílẹ̀ ó ti understand tí owó ò bá ti jẹ́ problem my dear you already a star. Ewa máa lọ no problem. My dear má worry tó bá di pé wà àtàwọn Beyonce bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ mo ṣeré ṣorí movie ta fẹ́ ṣe yìí kó ṣe Naija náà ti fẹ́ premiere ẹ̀ kó ṣe Naija má jẹ́ kí n sọ tán fún ẹ sìn jọ má worry we are there ṣùgbọ́n fọkàn balẹ̀. Ẹ pẹ̀lẹ́ mọ́. Ẹ káàbọ̀. Ẹ káàbọ̀. Ó yá ẹ tó báyìí. Ṣáwa. Àwọn ará ilé bàbá ẹ tó síbí jọ ẹ méjèèjì. Ó yá ìwọ náà bọ́ sẹ́wẹ̀ gbé. Ẹ jọ ẹ ṣàánú mi. Owó tẹ gbé ní yàrá mi dá. Mi ò mówó yín o, mi ìrówó kankan. Wọ́n mi ò mówó, I swear, I did not take it. Dúró jẹ́ ìṣàlàyé fún yín. Èmi kọ́ ni mo lówó o. Owó ẹgbẹ́ obìnrin rere ni owó àjọ ni. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fi adé mi dé mi lórí. Kò síbi tí màá ti rówó tó pọ̀ tó yẹ ẹ bá ń gbé èwo nu yín ló gbé. Ẹ gbà mí. Bí àǹtí Dera wọ́n yọ jáde nínú yàrá yín àwọn náà mi. Ẹ gbà mí. Mo ti gbọ́ irọ́ ló ń pa irọ́. Ẹ dúró Ìdẹ̀ra ṣé o gbọ́ ohun tó wí ni àbí kò yẹ? Ìdẹ̀ra ìwọ máa ń bọ̀ ó ṣe mi lọ́wọ́ Ìdẹ̀ra ó gbé mi lọ́wọ́. Mọ́mí mẹ́jọ mọ́mí mo yá ni. Kò sí lọ́wọ́ mi mọ́. Ó yá dúró owó tó yẹn Ìdẹ̀ra. Owó mi dà mo ló gbé sí. Ibo ló gbé sí kí tó gbé ẹ jẹ. Kò sí lọ́wọ́ mi mọ́, kò sí lọ́wọ́ mi. Kò sí lọ́wọ́ ẹ. Dìde nàró sókè nàró ó yá nàró. Ṣojú bó ṣe wà yẹn wà wá jáde wà wá lọ má jẹ pa ẹ mọ kí màá pa ẹ jẹ di ìwọ náà dé mọ mi mọ́tà óyá kí tó pa ẹ ìta ó bẹ̀rẹ̀ lọ́wọ́ Ìdẹ̀ra owó dà ó lè pa mí ó fẹ́ dójú tì mí jẹ́ kó máa lọ Ìdẹ̀ra lọ́wọ́ wà mí wá fún mi ọmọ àlè. Adé níbo la dé lọ nírọ̀lẹ́ ìbáyìí. Adé. Ìdẹ̀ra. Ẹ kúrọ̀lẹ́. Báwo. Ẹ jọ̀ọ́ Adé ni mo béèrè. Adé. Sórí Adé tó béèrè yìí èmi náà ti ń ṣàkíyèsí láti bí 2 weeks ago. Bádé ṣe ń kó ẹrù jáde láti inú ọ̀dọ̀ ẹ̀ tó ń kó díẹ̀díẹ̀. Àmọ́ ńgbà tí mo wá rí láàárọ̀ yìí Adé gbé báàgì kan sápá báyìí ó tún fà mí ló ń wọlọ gúrúgú. Adé kí ló ń ṣẹlẹ̀ ṣé o ti gba visa lọ sí tó ń ṣó lọ sí Amẹ́ríkà ni jáwa ti ẹ̀ sí kábẹ́ ẹjọ́ kábẹ́ ẹ yọ pẹpẹ sí o ó kàn dá mi lóhùn gan ni òun ò gba visa lọ sí o òun lọ sẹ́kọ̀ọ́ ni Adé lọ sẹ́kọ̀ọ́ kẹ̀ ọ̀rọ̀ Adé máa ń fọ́ nìgan o Èkó ló ń lọ ló wà di gbogbo ẹrù bẹ́ẹ̀ yẹ Èkó ló lọ o bí n ṣe ń wá dé yẹn kẹ̀dẹ̀ rè kò ṣọ́ọ̀kù máa padà sí ibi mọ́ o ṣé kò sọ fún wọn ni. Okay ìgbà tó ń lọ ṣé kò fi anything lẹ̀ fún mi bóyá bí application form àbí owó àbí envelope àbí anything. Ṣé pé ó rán mi sí ẹ Adé ò rán mi sí ẹ àmọ́ ṣé kò sí nǹkan Ìdẹ̀ra o. Kò
Kò sí nǹkan kan. O sure? Adé ti lọ sẹ́kọ̀ọ́. Adé ti ṣeré gélé, ó ti gun kẹ̀kẹ́. Adé ṣeré gélé, Adé gun kẹ̀kẹ́ o. Owó mọ́mì mi, Adé ti kó bá mi. 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 Ṣé kò ìdẹ́ni? Ìdára ìtìdé wo tí kò bá ti mú owó mi wọnú ilé yìí kò gbọ́dọ̀ wọnú bí báyìí o. Torí tó bá wọnú bí máa pa yányán ni. Mọ́mí ṣé ló tiẹ̀ bá yín ni? Láti àárọ̀ wọn tí dé, are you not worried? Kí ni mo fẹ́ máa dára mi láàmú fún? Ọmọ tó bá ti gbójú gbóyà láti wọnú yàrá ìyá ẹ̀ láti lọ jí owó with the intention to run me into debt. Ṣoríro ọmọ yẹn mi ò gbọ́dọ̀ káànú ẹ̀ torí kò káànú mi. Tèmi ni wípé kó tó wọnú ilé yìí kó mú owó mi dání lọ́wọ́. Tí ò bá ti mú owó mi lọ́wọ́, Bílísì á so. Mommy, that's too harsh. It's all my fault. I shouldn't go away. Kí n sọ kankan gan. Bó o sọ nǹkan o, bó o ṣẹ́ẹ̀dì o, bó o ṣẹ́ẹ̀dì o, kò kàn mí. Owó mi ni kẹ́ bá mi gbé. Owó mi ni kẹ́ bá mi gbé. Ibo ló dà? Mommy, but I can't sit. Tèmi ò lè jókòó bá. I have to fix this thing. I don't know what to do. Mi mọ bí tó ń lọ. I have to just do something. Ṣé o wá lẹ́yìn méjèèjì nìyẹn àtẹ̀gbọ́n àtàbúrò yín bí ó bá rí kọ́ lọ ẹbẹ́ mi gbówó tèmi. Rádaràda. Ó máa dá mi ń gbèsè. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. I'm sorry. Bọ́lá wà lọ báyìí. Èké tẹ̀ wá látàárọ̀. Wo mi lè wálé yẹn tí n bá wà nílé. I feel really bad. Like, I don't know what to do. I'm so sorry. Mi lọlé. Mommy. Lọlé tí n bá wọlé yẹn mọ́ mi máa pa mí. Ṣe bí ẹ̀dẹ̀ Jonah. I'm so sorry. Ìbínú bọ̀ mi lè lọlé. Tí n bá lọ mọ́ mi máa pa mí. She has to go through me. Like, I can't let you go. She really has to go through me. Don't worry. I'm not going back. I'm not going back to the house. Cause of mommy pay, I'm fine. I'll find my way. I'm not going back. No, don't. I really like his eyes. Go home. Wà nǹkan jù lọ ní sí. Well, times ń lọ jẹ́ kí n tètè máa lọlé. Kẹ́ni ilé wo lọ ń lọ? Uncle Ben àti máa retí mi. Ọ̀gá rẹ̀ Uncle Ben. Mo ti lábì dànù. Mo sọ fún báyìí ó gba bẹ̀ ni òun ló lànà báyìí tí mo sì wá tọ̀ dáa. Mo tọ̀ tí ọ̀gá mọ̀ pé wọ́n tọ́ ń tọ́ dá sí ọ̀la. Kí ni sí ọ? Bọ́ ọba dọ̀ wò bóyá pọ̀ là lọ délé kò sí ní tí ó ì sí ọ. Ọ wọlé láyọ̀ àtàlàfíà ni. Bó wà ní? Sọ gbà kàn sí. Owó méjì yẹn náà ti tó ẹ jẹ́ kí n máa lọ bẹ́ẹ̀. Ọ̀dà. Gbọ́ owó tí mo bọ̀ ọ́ rí ra àwọn aṣọ tó jọ́sọ̀ tó bẹ̀ tó ìbágbàmù ni sọ́ọ́rí ẹwà tọ́lọ̀ ń bọ̀ ẹ̀ àwọn aṣọ tó ń wọ̀ yìí ń lé wọlé ni kò pé ta báyìí pé àwọn lọ́ntìrìn náà lọ́ọ́ fẹ́ mọ̀ wọ̀ tó yẹ pé yóò pèsè síta dáadáa tó yẹ pé bí n bá ṣe ẹ̀kan báyìí orí mi ó mọ̀ wú fún kejì kẹta ìkẹrin tí ó mọ̀ pèsè wà ní sọ́gbọ́. Ẹ ṣe sá. gbẹ̀kú àlàkẹ́. Wá nígbà tí wo náà wò ní ìsàwá gan tá a gbé kó àwa la ń gbé kó èkó ò gbé nù wa mo kọ́ lé mo ṣe gbogbo ẹ̀ sí kó náà kí ní táwọn iye ọ̀padà ìwọ wo àtọ̀hún ni lọ́lọ́ ti fọ́n kọ́ lọ́n pọ̀ sí de gbogbo rẹ̀ dúró rẹ́gí ó yá fún ní tọ́ fún mi ọtún wọn lọ fi ń ka ha. àwọn ẹ̀ bá ti jẹ́ o
kú sílé wọn kó náà wọlé fún ọ ní gbà tó sì kọ́kọ́ dé ń ṣe kí asábà ń mọ nǹkan wọ́n rà mí tánú ẹ̀ ni orin bàbá ò lè dìde wọ́n. Ted ní jẹ́ kó wọlé mo ti ń retí ẹ̀. Ọ̀rẹ́ mi. Kí ni? Ibo ló ti máa ń rí àwọn pípọ̀ yẹn náà? Ìyẹn kọ́ ni problem ló bá mi mú wá ta. Kí ni ọbẹ̀ mú wá ta? Ìyẹn bá mi mú wá mo fẹ́ pa. Ṣo gbádùn ṣá? Kí ni ọbẹ̀ mú yẹn wá ta? Má bínú náà ló bá mi mú wá mo fẹ́ package. Wow. I have a confession. What? This place is beautiful. Thank you. Meet my sister. Ted. Ẹrẹwà lóbìnrin o. Orúkọ tèmi ni Ted. Alice. Excuse me. You know, ultimate cranky like that our parents have to feel it and they won't be back for a while, so she has been cranky. Your parents left this place for you. Can my dad will be to where to buy? Not really for us, so it's me. You be the elder sister now. What's that? It's me already. Anyway, enough of talking about me and my house. What's up? Sit down. It's not enough. I still want to talk about this house. Both of them answer will be opportunity only come once. So let me make use of this wonderful opportunity. Okay. I'm gonna make a proposal. A proposal? Yes. How about we come here to shoot, then you want to play lead? Or better still, most of our colleagues, they allow you to choose any role to play. Are you really serious? I'm damn too serious. Lead role? Lead role. Or any role, Timbafe at all? Any role to play. Yes, now come and shoot now. Our parents all saying there for a while, so you guys should come and shoot. What layer you are now? Lead role. Is that a deal? A deal? Yes. Oh my God. Come and shoot. Then I should get a passionate for Be true to yourself, loyal to the game. Dera, baby. Dera, oh. Be true to yourself and be loyal to the game. Amaluwa bi kuku. Dera, baby. What we surely be. How could you? Why do you say yes? See, you won't come in. Are you okay? Please calm down now. Why are you making it such a big deal? Okay, Dera, do I have to remind you pé ọmọ ọ̀dọ̀ ní ẹnu ilé? Ó ní káwọn èèyàn wá ya aṣẹ́ kó wá ya fíìmù nínú ilé without telling me. This is my uncle's house. Okay, Nisuru, calm down. Kate sọ wípé wọ́n wá. Uncle ò lè dé lọ́la àbọ̀túnla now. Uncle should the end of the year kan tó dé. And besides, it's just like few days normal. Ó dẹ̀ mọ̀ pé mo fẹ́ di celebrity, mo fẹ́ di star, mo fẹ́ di actress. So, tí mi ò bá help wọn ò ní help me. Ìwọ náà wò kémi àtẹjọ máa lọ sí wọn ni ìwọ lọ̀rẹ́ actress o, ìwọ lọ̀rẹ́ celeb. Ìyẹn ni mo fẹ́ dé ká ṣe náà má joyè atako ni now. Calm down, náà kò lè dé sí yìí. Ṣé wọ́n lọ book ticket fún ọkọ ni? Ṣé wọ́n lọ ra ticket fún wọn ni? Ìwọ ni ọkọ ò lè jẹun kó lè dé. Má fi títí ẹ̀ kó bá mi. Má yẹ kí n regret pé mo mú jẹ́ kó wọ bíbá láti jọ mi. I'm not joking. Don't be such a pessimist. Calm down. Uncle lè dé. And kìsì ẹni kí ni what's that tó tiẹ̀ lè ṣẹlẹ̀? What is the worst that will happen if he comes in? Worst to ma happen. Did you just say that? Má jẹ́ kí n regret pé mo gbà ẹ́ sí lájọ́ tó ti dé sèkò. Dera jọ̀ọ́ nítorí Ọlọ́run. Jọ̀ọ́ nítorí Ọlọ́run, má fi títí ẹ̀ kó bá mi o. Má fi títí ẹ̀ kó bá mi o, mi ò ṣeré o. Má fi títí. Just get it. Nisuru now. Wow, now. So what about that? Be true to yourself and be loyal to the game. Be true to yourself. Dera, baby. Be true to yourself and be loyal to the game. Now I tell you, real me to like Hello. Can you please move? sorry. Is this your car?
Yes. Oh, sorry. Oh, bad habits. I don't know if I can enter you. Enter me. Okay, ṣé mo lè gba number ẹ? Okay. Dera, oh, Dera, oh. Mama, I'll give you a call. No problem. All right, take care. There is gift, there is opportunity, there is chance, and there is time. Be true to yourself and be loyal to the game. Oh. Dera, baby. Ṣé mo ṣorí ẹ̀? Mi ò understand, kí ló ṣe? Ó ní kí ọ̀gá ti gbé mọ́tò ọkùnrin mi jáde. Ó tún pọ̀ sọ̀sí sẹ́gbẹ̀ẹ́ kó ìṣẹ̀lá mọ́tò. What is wrong with you? Mo kàn ya fún few hours ní ìná ọkùnrin ṣe pé bóyá mo gbé jìnnà and besides mo àwọn mi ò post number plate ẹ o mo cover ẹ mi tí nǹkan tó ń kú bá rí lórí Instagram wọn ò lè mọ̀ pé títí wọn ni. Bó ṣe ń sọ̀rọ̀. I said, why you like this? Why you like this now? Fake life. O wa post. You just bought a new car. Oh, the new naira new account o mọ̀. Jọ̀ọ́ mọ́tò tó gbé jáde yẹn. Tí nǹkan bá ṣe, tó bá fi an accident, àbí téèyàn gbà ẹ́, àbí tó gbà èèyàn, do you have any money to repair it? Oh, the jọ̀ọ́ náà má fi tìtì ẹ̀ kó bá mi. But mi ṣáà ti gbé délé and kò dẹ̀ máa wò ó mo ti bí wá mi fi gbá mi fi ṣe anything and besides àwọn mọ́tò yẹn kàn tò sílẹ̀ wọ́n kàn tò sílẹ̀ ń bẹ̀ yẹn ni ṣé wọ́n kàn máa wọ́ màrà wọn ni wọ́n lè máa wára wọn bẹ̀ yẹn náà ó pọ̀ náà. Ṣé o gbọ́ nǹkan tó ń sọ? Ẹ máa gbọ́ wò sí lẹ́nu ẹyẹ. Báwo ni housekeeper àtẹni tó wọ̀ mọ́tò? Báwo ló ṣe jọra? Ọmọ ọ̀dọ̀ lásán lẹ́nu ilé yìí náà. Why you like this? Ṣé o why can't you just stop this fake life? Don't even give me that look, Dera. Don't! Ó tún sọ mí ti wèrè kalẹ̀ sínú ilé. You know I don't have anything to say. So I don't say sorry, mo máa gbọ́. Yes, you are sorry. That is what you should do. You were sorry yesterday, you are sorry today. You be sorry tomorrow. Fuck it! Nǹkan tó ń wà lára ẹ̀. Ibo ló ti máa ń rówó ra aṣọ yìí gan? Ibo ló ti ń rí? Mo sọ pé wọ́n yá aṣọ wọ̀ ni. Idiot. Raymond, wetin happen? Oh, surprise me, Sha. How? You sleeping, bro? Ìwọ tó pọ̀ ọmọ Èkó ni ẹ́. Ọmọ kan wá ó wá ń gbé ẹ mọ́ra, ó ń format ẹ. Ìwọ tó pé baby boy for life ni ẹ́. Wọ́n wá sọ pé òun kan ọmọ bàbá olówó, ó dẹ̀ believe ẹ̀. Ó wá ń kó jẹ rush bí Indomie. Ó fuck up nígbà. My nigga. Ó fuck up. Ó fọ́ hand mi. Gbàgbé orúkọ tó ń pè mí ni. Tó ti gbàgbé orúkọ mi ni. Raymond of what? Of Lele. Ṣé mi lọ́mọ kan máa bóbó ni? Ọmọ kan kò lè bóbó èmi lẹ́kọ̀ọ́ yìí, èmi ọmọ Èkó lè ní náà. Ó yẹ mi náà lẹ́nu. Kí ló wá ṣe ẹ́? Ṣó jẹ́ kí n ja ẹsẹ̀ àwọn sórí rí ọmọ yẹn. Tó bá ṣe rí sùúrù àwọn yẹn, wọ́n ti mọ̀ pé ọmọ ilé yìí ọmọ bàbá aláyé ni. Bàbá olówó tó gbé dání tó gbé tọ́. Báwo kí mo lè fi bàbá ọmọ yẹn wẹ̀ o? Ok, o mọ president ìlú kan. Post wo ló tún tẹ̀lé president ìlú yẹn? Ok, ká sọ pé ok mi fẹ́ exaggerate tó mi fẹ́ gbé president ilé bàbá ẹ lórí. Bọ̀ bàbá ọmọ yẹn ó gbé dání tán ni. Tó bá rí ẹṣin tọ́mọ yẹn gbé wọlé lọ́jọ́ tí mo rí ẹṣin tó yẹ pé wàá di ọmọ rí pé ọmọ ló gbélé ìdání. So as a matter of fact tó bí mo ṣe ń wo ọmọ yẹn mo rí pé ọmọ ilé òun lọ́lọ́run kọ́ mọ́ mi látọ̀run òun ni ìyàwó mi òun ládé orí mi adé orí obìnrin náà lè jáde orí ọkùnrin náà òun ládé orí mi òun lè yẹn tí mo fẹ́ gbé sílé tó wàá máa dín ata sílé tí máa sọ pé baby wàá fa how are you darling wetin happen aláyé of Lele náà pè mí o. Kó bó ṣe ń bá lọ yìí wọ́n máa gẹ̀tẹ̀. Èmi. Wọ́n gẹ̀tẹ̀ o. Wọ́n lè get mi. Wọ́n ti lo kayamata fún ẹ. Kayamata sórí kó sọ pé lo kayamata. Orí ẹ̀ ò pè mọ́. Mi ò mind kọ́ mọ̀ lo kayamata fún. O mind? Mi ò mind o. Kì í ṣáà máa fẹ́ kì í ṣáà máa níbẹ̀ kó dẹ̀ máa ṣe kéde kó dẹ̀ máa ya ẹran ṣé mi lápò kó máa ya sùn sí mi lọ́wọ́. Mo sọ fún ẹ o. I know. Mo sọ fún ẹ o. I know. Mo sọ fún ẹ o. I know. Ó má lè pọ́ máa délé tàn sí báyẹn. Á di wo sí owó. Kí ló fẹ́ délé? Á di gbùgbùgbùgbùgbù. Mo sọ fún ẹ o. Ọ̀gá gbogbo eré ayé tó ń nílé epo kiri yẹn ń kọ́.
Oh, kò sọ̀rọ̀ lórí ìyẹn náà mọ́. bó ṣe mọ́ ọmọ yẹn náà nìyẹn tó sọ pé òun ìyàwó ẹ̀ òun ni future wife ẹ̀ òun lórí lójoojúmọ́ òun ni Beyonce kí ló ṣẹlẹ̀ sí yẹn kò sọ̀rọ̀ mọ́ o tún gbé mi dé. ọkọ ti sùn èmi ti advance nìyẹn. o lọ́rùn. mo lọ́rùn o. kì í ní sùúrù ṣé o fẹ́ rẹ fún mi ni ṣé o fẹ́ kí n make ẹ̀ ṣé o fẹ́ kí n rọ́ọ̀mù lówó ńlẹ̀ kí wọ́n á lọ fẹ́ ọmọ èèyàn tó ń tata ni. títí ẹ náà mò ń bẹ sọ. aláyé kò sọ̀rọ̀ lórí ẹ̀. wọ́n ní tara ilé ẹni bá ń jẹ kòkòrò kábà sọ fún gbogbo wa báyìí yóò ní jẹ́ ká sùn. irọ́ ni jàre òwe àtijọ́ nìyẹn kò sọ̀rọ̀ lórí ìyẹn àgbà ó ló bẹ̀rẹ̀ gbogbo kòkòrò kínní kan wá kúrò lórí ẹ̀. Raymond ẹkùn ọ̀flélé wàá máa fi ọ̀flélé Raymond ọ̀flélé na me be that na. tọ́lá àwọn ẹ̀kọ́ líle lẹ́kọ̀ọ́ yìí. èmi lèmi lẹ́kọ̀ọ́ ọmọ èkó lèmi. bọ́ ṣé o mọ̀ pé gbogbo nǹkan tó ń jọ báyìí ó ń kọ́ ni wúrà. àkọ́mọ́dé o àwòrán ayé àtijọ́ nìyẹn torí ìsìn gbogbo nǹkan tó ń dán sìn òun ni wúrà gbogbo tó ń dán sí ni wúrà àkúrò lórí ẹ̀ ó wà wò pé mo mú lè dá ni. sọmọ yẹn ló fún ẹ ní. òun kọ́ lélẹ̀ mọ́tò bọ́lá lélẹ̀ rà sórí mo níṣẹ́ kan tí mo fẹ́ tidy nírọ̀lẹ́ yìí tí o ti bá ṣe wọnú mọ́tò màkàrún á mú fóònù yẹn báyìí màá play score yẹn through I go dey do video call màá fọwọ́ kan mú sẹ́rìn mọ́tò báyìí màmá cruise zoom máa rí pé alatọ boy alatọ boy máa rí pé aláyé yóò wà lẹ pé pápá mi náà. ṣé o mọ̀ kọ́ tó bọ̀ ìwọ ló máa best lọ́jọ́ wedding mi àtọmọ bàbá olówó yẹn. o ṣe máa sọ náà nìyẹn. kúrò lórí ẹ wá wò rí atẹ́gùn ni mo kàn best láti ìwé olè fún ẹ ló fò. I can only guide your acting. I can't teach you acting because mo kàn tẹ̀ ṣe yẹn mo feel it at all and I'm going to be having 5 takes, 10 takes. How are we going to cope? No continuity. Báwo la ṣe fẹ́ cope? We have just 10 days. This is the 7th day and we've been having lot of takes. Lot of takes. I don't appreciate that at all. This thing is simple. It's just, but as in, tó bá fẹ́ ṣe, wàá rò pé tó bá jẹ́ lójú ayé, assuming ìwọ ìyàwó, àbí bó ṣe wà ń sìn kan assume pé in real life wọ́n gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́ ẹni tó gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́ tó wá ní gut àti wá ẹ wálé. The thing is wàá kàn assume magic if how would I have responded? Simple. ó gbọ́kọ mọ́ ẹ lọ́wọ́ are you married? No, sir. You're not married. Okay, but just imagine pé o marry. Okay. O dẹ̀ wá ń lé ẹni tó wá gba ọkọ ẹ tó ń fẹ́ ọkọ ẹ tó ti ń gbọ́rùmọ̀ kó gba ọkọ ẹ be careful with that. ẹni tó gba ọkọ ẹ ó dẹ̀ ní gut ó wá sí ilé ẹ to come and challenge you how would you feel? ẹ wá ń ṣe rọ̀bọ̀rẹ́bẹ̀ say I'm not a patient director. Some are patient, I'm not, because owó ń jóná ni. So can you give me now? Let's do a CR. Action. Olùsí olórí burúkú wọ́n bó ṣe rí tọ́rọ̀ sí pupa ìwọ́n wá ní gbọ̀n tó tọ́jú sí ọkọ̀ wá dọ̀kọ̀ mi onírànà aṣẹ́wó. ṣé tó bá mọ ọkọ ẹ lò mo máa gbà lọ́wọ́ ẹ̀ wọn náà wò rè. Okay, good. I love that. But I want you to be. ọkùn ti dé o. He called me ọ̀nà wọn airport. Àwọn wèrè tó kójọ sínú ilé báyìí kọ́. Kí la fẹ́ ṣe? èmi ìlú mọ wọn ò lè wálé street bẹ́ẹ̀ yẹn jẹ́ ká sáré parí nǹkan tá a fẹ́ parí. Ó lè lé wọn. Àbí? Watch me. If you say anything. Excuse me, please. Are you gonna talk? Or do you want me to talk? Caleb, what's going on? Excuse me. Ẹ ní láti máa lọ. Hey, you should leave my house! Go! Leave! Just go! I have to get out! I don't do that! Leave! Ẹ jọ̀ọ́, mo rí àwọn mọ́tò rẹpẹtẹ tí wọ́n kọjá tó jáde nínú compound. Mo dẹ̀ mẹ́ kí mọ́tò àwọn artist. Ẹ jọ̀ọ́ kí ni àwọn onítíátà ṣe lé mi? Ta ló lè ṣàlàyé fún mi náà méjì? Uncle, I can explain, sir. Ìdẹ̀ra kí ni Alice Ìdẹ̀ra. Mo jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ má fi tiẹ̀ kó bá mi o. Sà Ìdẹ̀ra ni mo sọ fún ọ. Mo sọ fún ẹni mo sọ fún sà. Shut up your mouth! O rí bọ́n ṣe rí àwọn black and white ghost. Ládùúrò oore tí mo ṣe fún yín
nǹkan tẹ́ fẹ́ fi san fún mi rèé ẹni tó bá rí yín tí ó bá sáàsù bí a máa dá olúwẹ̀. ẹ má bínú sà àní ṣe bẹ́ẹ̀ mọ́. kò sí wàhálà kò tiẹ̀ sábùjá lọ́rùn ọ̀pẹ náà tẹ́lẹ̀ ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ náà tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ ṣe wà 2 weeks péré ni mo fún yín. kẹfì ṣarajọ kẹfì pàṣẹ òní. èmi mo fà èmi mo fẹ́ do ẹ báyìí tó ẹ má tó. kí ni ṣe yín tó bá ti bí yín rè kẹ má kó ṣíkò lórí ẹ̀yìn rádà rẹ̀. Are you mad? 2 weeks. Oh, what did you do? Kí ló ṣẹlẹ̀ gan-an? Ní sùúrù à? Kí ló ṣe? Uncle ẹ̀jẹ̀ jọ́nà. Àfìgbà tí Dera fi títí ẹ̀ kú bá mi ṣá. Calm down now, èwo ni Dera. Dera, ṣó fẹ́ kí gbogbo èèyàn gbọ́ ni. Ṣó gbádùn. Kí èmi Alice máa pè ní Dera. Jọ, ṣé mo jọ àwọn tó ń fi búrẹ́dì kó ní omi ọbẹ̀ jẹ? You're deceiving yourself. You're just there. You don't have nothing. Kémi máa pè ní Dera. Tí bá tẹ̀ pé o máa gbà á. You are mad. You're sick. You got us into this mess. You know. But kí ló fẹ́ kí n ṣe? Mo ti sọ sorry million times. Ṣé o fẹ́ gba nǹkan mi lẹ́yìn sorry ni? And besides ó fún wa ní 2 weeks. Ṣé o mọ nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin 2 weeks ni? Ní sùúrù náà. Wọ́n fún wa 2 weeks. Look at you. You're not even sorry. Aláìmoore ni wọ́n bèbí yìí ṣá. Mo ṣoore fún ẹ sìn, ó di wàhálà mọ́ mi lọ́wọ́. Àbí? Wo, sórí tí wọ́n bá fẹ́ máa lọ, kó máa lọ. But èmi ò kúrò lÉkòó. Èkó ìlà máa jọ wà. Mi kúrò. I don't get. O kúrò lÉkòó. Kí ló fẹ́ máa ṣe, ibo ló fẹ́ máa gbé? How do you want to survive? Ibo ló mọ̀, ta ló mọ̀? I don't know, but mo lọ sí audition ní next 3 days. So you never can tell. I can make a new friend. Dera, you can never change. You can't! A new friend? Did you just say audition? It's a mistake, like Ìyẹn ní sùúrù gbogbo eléyìí tó ń ṣe. Shut up. Get out. I know you. You see, I have something very important to less of friend. Okay. You know me, them I don't understand point me, Dada. Sori bí mo ṣe wà yìí, èmi ni first born ilé wa. Kó dẹ̀ máa wo daddy mi ṣe abiyamọ tó pọ̀ gan-an. Àbúrò 10 ni mo ní lẹ́yìn. Are you for real? Yeah, yàtọ̀ sí mi. I jẹ́ 11. Yeah. Kó dẹ̀ máa wo ní family wa. A ní traditions oríṣiríṣi which they part ẹ̀ jẹ́ pé èèyàn tó bá jẹ́ first born ló gbọ́dọ̀ kọ́kọ́ marry. Èmi ni mo ń dá àwọn àbúrò tó wà lẹ́yìn mi dúró. Yeah. And do you know that I'm a prince? You're a prince? Yeah, Prince Raymond. Raymond, are you for real? Yeah. Torí pé mi ò fẹ́ máa brag about it, mi ò fẹ́ máa ṣe ìgbéraga, mo ṣe ní prince ẹ̀yìn ẹ̀kan yọ kúrò lọ ṣe ń pè mí ní Raymond. Family wa ló dẹ̀ tó yẹ kó jọba. Oh yeah. Daddy mi ti dàgbà. So tó túmọ̀ sí wípé èmi lọ bá kan nílẹ̀ kí n jọba ní family wa. Are you for real? Yeah. So are you telling me that I'm going to be a queen eventually? Oh yes. Mo ní láti mú ìyàwó lọ sílé. I need to get married ASAP. Okay, Raymond, even me, ìdílé ọba ni mo ti wá, but my mom's side, because I'm half Nigerian, half Turkish. My mom is Turkish and ìdílé ọba náà ti wá ní Turkey. Turkey, wow. That's But beautiful. you know, Daddy mi lówó gan. My dad is very rich. But right now, one cut me off because we try láti the celebrity and he doesn't like it. Pé kí ni reason tí mo ṣe máa lọ fún auditions
tí màmá lọ fún pé mo fẹ́ máa ṣalájọta. I'm supposed to be, you know, like I'm supposed to be a heiress and everything. Kí ló dé tí mo ṣe wá fẹ́ máa lọ máa ṣàgbé? But I said this is what I love. What cut me off? But right now that you said you want to marry me, it will be a plus to me. Like it's a I'll be back in my, you know, and right now, Koko ra mọ́tò fún mi in my name. Case of Daddy o, ọkọ mi ló ra mọ́tò fún mi o. You know, only 25 in return. Are you serious? For real. That mean ma ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn because wọ́n wò pé okay, ẹni tó ṣe mọ́mọ́ àwọn padà wá sílé. You know, wọ́n máa tọ́jú ẹ, wọ́n lè fún ẹ nílé, you know, buy you cars and everything. The whole good life. Wọ́n lè fún mi nílé, ra mọ́tò. Yes, now my daddy is that rich. Wow. He can do that, but torí pé mo try láti be actress, no she cut me off. Bóyá tá bá jọ lọlé, probably this our wedding and everything could even give him another sense of entitlement to me and everything. He would give me everything I want, and me and you, we can be together. Okay, now let me ask you. Your motto lo ma like in fún ẹ. And for someone like me, my caliber, GLE Benz won't be bad. GLE. Yes, GLE. Yes. Good, GLE. I'm getting a GLE. Wow, that's beautiful. Raymond, I'm getting a GLE. Yes, Mara GLE for Oh God, I love you GLE so ló fẹ́ much. kí ra fún ẹ. Yes, now like my caliber of person and everything. My dad is going to give you like 5 in return. I'm serious. After àti Mara GLE fún ẹ tán. Yes, now my dad my dad is going to buy you more cars, a house, and we'll have an elaborate wedding. Come. Oh, baby. Mara GLE for ẹ. I love you so much. I love you too. It's okay. Yet a legacy for tomorrow. Shasheo, Imere Shaki Kumo, Dera o, Magbario. Be true to yourself. Be true to yourself. Please come in. Bale? Yeah. Sit down. Thank you. Bale. How are you feeling? Yeah, I'm better. Okay, no need, Shelley. He just walked right in front of the car. Eh? If I wasn't careful, in Komilo Bati Shelley. I have so much on my mind. I didn't know. What could you be thinking about? That you didn't even recognize that you were walking in the middle of the road? See, No, go ahead, tell me. I don't want to bore you with my stories. You're not boring me. I have all day. Please tell me, share. It's my dad. You know, Daddy mi lówó gan. And àwọn tó máa sponsor àwọn politicians and Daddy mi. But èmi mo like kí máa act. I want to be an actor. And he doesn't like it. He doesn't want me to do that. Pé okay, tí n bá tẹ̀ máa ṣe something like that. Kí n lọ sí America, kí n lọ sí Hollywood or something. But I want to start from here. Like start from the grassroots, then grow, then mo lè wá lọ Hollywood eventually. But right now, I just want to do it here. Then what was a quick bóyá tí n bá fẹ́ ṣe kí n máa bribe àbí anything more. Why would I do that? I have the talent. Let me go for auditions and do it the normal way, but he doesn't want it. So I went for one audition. When I got back home, he chased me out. He said he doesn't want to see me again. Wọ́n ṣá lé mi jáde. Wọ́n tẹ̀ fẹ́ gbọ́, wọ́n fẹ́ listen. Wọ́n tẹ̀ jẹ́ kí mom sí mi gan tẹ̀lé mi. Wọ́n lé mi bí ajá ni. Mo tẹ̀ padà lọ. Wọ́n tún yọ̀bọ̀n sí mi. I don't know. That is the reason why you saw me on the road. I was just thinking.
Could I say one àgbàlagbà tó lè lọ bá dad kó bẹ̀ wọ́n or something? Nobody dares. My dad don't want to make decision by final ni. He doesn't listen to anybody. He doesn't want to change his mind for anything. I'm so sorry. I don't know. I don't even know what to do now. Bóyá máa lọ wá hotel kan sìn or something kí n kàn dúró síbẹ̀ for the meantime. You know what? It's fine. You can stay here. I have a guest room. Are you sure? I don't want to be a bother to you. No, you're not. It's fine. I have a guest room. I mean, come on, Tagbe. You can stay here. You, for real? Yes. Thank you. It's Thank you fine. so much. Thank you. It's fine. It's fine. Would you like something to eat? Something to drink? Yeah, yes, I won't mind. Okay, give me a few minutes, eh? Yeah. Fine, it's fine, Pele. Yeah, I'm so sorry. Bless you. Hey! Yeah! Mo ti wá débi tí màmá gbé báyìí. Ah! Ìdẹ̀ra! Ó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ síwájú mọ́tò ní mọ́tò nítorí pé ó fẹ́ call attention ẹ̀. Hey! Mi mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe o, 2 weeks náà lọ fún mi o. Few days náà lọ fún mi. Apá kẹrù máa bọ̀ náà ni àbí kí mo fẹ́ ṣe. Ẹ jẹ́ kí n pè yín padà. Ìdẹ̀ra wà àpòjù kí ló ṣe é? Ọ̀rẹ́ mi. Sorry. Bẹ̀lẹ́, what happened to you? Bọ́lá tí ń bọ̀. Wo, ṣé o mọ̀ pé mo lọ sí audition? Yes. So tí mo ṣe dé audition yẹn, tí ọmọ ẹ̀lẹ́ kan ṣe wọlé nìyẹn. Fresh girl, fine! Wá ti mọ̀ pé eléyìí lówó lọ́wọ́. Mo ti ń wò pé who be this babe o, ta leléyìí o. Bí àwọn girls tó jókòó sẹ́gbẹ̀ẹ́ mi tó ń ṣe sọ pé pé girl yẹn lówó gan-an, ó láàánú lójú gan-an, ó máa ń help èèyàn gan, kò sẹ́ni tó bá help déwájú ẹ̀ tí kò kí ń ṣe. Mo wò but ó ti fẹ́ kàn mí mi lè dìde lọ bá, so mo filẹ̀. By the time tí máa ṣe tán, mo kàn rí tó ń drive out kúrò ní inú compound yẹn ni ọ̀rẹ́ mi mo double up. Okay. Mo double up, mo mú mọ́ bí corner kó tó di pé ó fi speed wọnú corner báyìí. Mo kàn kó sí lẹ́nu ní píàm. Script yẹn mad gan nìyẹn o, tó fi lè kó sí ẹnu mọ́tò bẹ́ẹ̀ yẹn. Script. Mo ti parí audition. Mo ní mo kó sí lẹ́nu mọ́tò for real, no be film, no be Jackie Chan. Mo kó sẹ́nu mọ́tò yẹn píàm for real. Má bínú ọ̀rẹ́ mi. Reality ni o, like real life. Kò ń ṣe film. No be play. Ó kó sí ẹnu mọ́tò. Ṣé kí n máa sọ gist mi lọ? So tí mo ṣe kó sẹ́nu mọ́tò yẹn báyìí, she came down like, how are you? Are you okay? Is nothing wrong with you? Ó sóyìnbó kan. Èmi náà package ke I'm fine, I don't know. Kíní kan. Ó ṣàgbé mi lọ sí hospital. Tá ṣe dé hospital, wọ́n check mi, wọ́n ní mo wà okay pé but kíkọ máa fomi gbóná àti àwọn other things kí n máa fi wọ̀. Dera, jọ̀ọ́ má bínú, jọ̀ọ́ nítorí Ọlọ́run. Mo fẹ́ try láti get ọ̀rọ̀ yìí dáadáa. Ká sọ pé o ti stage ẹ̀ àbí mọ́tò yẹn kàn ń bọ̀ bẹ́ẹ̀ yẹn o kò ló fi ṣẹlẹ̀ báyìí àbí. Ṣé orí ẹ yẹn ṣó ever ronú pé mọ́tò tó ń bọ̀ yìí tí ò bá ní brake nǹkan bó ṣe gbẹ́ ẹ yẹn ṣẹ̀fún ọ̀ ti stage ẹ̀ àbí bó ṣe gbẹ́ ẹ kókò forí ẹ̀ dànù kó dẹ̀ kú. Ọ̀rẹ́ mi kò lè work bẹ́ẹ̀ ṣé mo calculate mo rí i pé kò tí ì sáré ṣé mo kò tí ì peak. Èmi náà kọ́ sáré wọlé tí n bá tẹ̀ máa ṣẹ̀ṣẹ̀ gan bóyá máa bó lára or something but still I'm fine. Jẹ́ máa fún gist lọ gbogbo ọ̀rọ̀ ó gbé mi lọ sí hospital wọ́n ní mo wà okay mo délé ẹ̀ o. Okay. Tí mo ṣe délé ẹ̀ ó wá ń béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ni mò ń rò tí mo fi kó sẹ́nu mọ́tò bẹ́ẹ̀ yẹn gbogbo àwọn lámbà tí mo máa ń fún yàn yẹn pé àpọ́pọ́sí lé mi jáde mo fẹ́ di actress you know all those package kò jẹ́wọ́ mọ́ o but ó sì jẹ́ òun. Ló bá ní ilé ni ilé mi náà kí n máa bọ̀ pé òkè àdè máa lọ bá popsi later mo ní popsi ò kí n gbọ́ wọn gba nǹkan tó bá ti sọ pé àwọn máa ṣe náà máa ṣe kò sẹ́ni tó máa lọ ń bẹ̀ wọ́n ó ṣàní kí n chill pẹ̀lú òun. Ọ̀rẹ́ mi àti débi tá máa gbé o ṣé mo sọ pé à lọ sí village mọ́ 2 weeks tán kú dẹ̀ fún wa bíbá. Wait. Rewind.
àti dé àbí o ti dé. Èmi àti ẹnà ọmọdé sọ pé ìwọ lọmọdọ̀ mi tó máa help mi lé o. Mọ́mí ní pé kó tẹ̀lé mi lọ síbi tí. You are mad. Nǹkan tí ń ṣe orí ẹ̀mí ọmọdọ̀ ẹ. Orí ẹ ti dàrú. See, whatever plan you are having, don't even involve me. Ibi tó ń lọ èèyàn tó mọ̀ rí o kò gbọ́n pòkè àwọn girls kan sọ pé oh nice, oh beautiful, oh nílé olówó. Wọ́n fẹ́ fi ẹ́ ṣògùn owó jọ nítorí Ọlọ́run. Ìwọ nìkan ni. Bí mo ṣe wà yìí, mo ti park ẹrù mi. I'm going back to the village o. Mi ò tiẹ̀ bẹ́ẹ̀ ṣòṣì because mo ṣì ń try láti wò mo imagine pé báwo lèmi àti ọmọ olórí burúkú yìí kan ṣe pàdé. Because mo pé àbí mo rìn lágbo kan òru ni àbágbo kan sọ because àṣìrìn ni ọjọ́ tí mo meet ẹ Alice don't Alice me mo regret ọjọ́ tí mo meet ẹ as a mistake pé èèyàn tiẹ̀ báyọ̀ ń ṣọ́ rẹ̀ láyé. Alice tó bá rí ayé tí mo jẹ láti alẹ́ àná títí dìsìnyí nílé girl yìí má miss out on that ayé ó kí gan o ayé tó kí ni o. ìyá ajẹ́wọ̀n pé òun bímọ. ok ó ní tẹ̀lé mi. dáa pé nǹkan ti ṣubú ó fẹ́ máa lọ village kí ló fẹ́ lọ ṣe ń village nítorí Ọlọ́run bí ẹ̀ tí kémi tẹ̀lé èèyàn tó mọ̀ rí. Hi guys, I want to show you all my new crib. You know, it's not easy to buy a new house all the time. I got tired of the old one and this is my new place. You know, I want to say thank you to all my fans, my friends for supporting me and my daddy. My daddy is the best. So thank you. Can you see this? Can you see this? Dera! Yes, babe. Dera! Yes, Rita. Hello, Wani. Yeah. What have you been doing? Mo send any message later and pe ko ka o de ka. Oh, sorry, mo ṣẹ̀ṣẹ̀ rí ní Swallow international call. Later, like my cousin called me from America and we've been talking. What you might call disturb me, you know? It's not easy to be a star. But anyways, you need to go through those lists. I've been able to find auditions done Shilo. So go attend it. Demo ba producer Meji Consoro. You don't need to audition. You just need to have a sit-down conversation. Are you serious? Seriously. Oh, thank you. You're welcome. Thank you. But make sure you I'll do that. I'll do that. No, could they attend the auditions? It wasn't easy convincing them. I'll do that. Dera? Yeah. Where are my pictures? Pictures. I cleaned them. Wasa. You cleaned my pictures. Wasa. You know, I just want to be useful around the house. Mo no moa sasita kule. Kilode, shofo missing. And no, lada oshe ni mo fi nu so that it will be clean. It's too dusty. That's strange, but okay. Thanks. Sha magbagbe ko ba mu wa se. Ma ko jade nile. Dera, ebi ń pa mí o. Mi ò dẹ̀ kò wọ́n mi kí n dáná. Ṣé wàá bá mi dáná? About that, maybe we should do noodles because noodles yẹn gan like twice more return seri because our maids wà ló máa ṣe everything nílé. We really don't do anything. You know, my mom doesn't like me going into the kitchen to do anything. Don't buy real meeting about kitchen. Oh, masa gbogbo àwọn maid wà tó wà ń bẹ̀. You don't mean it. Ṣé pé o mọ̀ ń jẹ́ sè? Like, le boil me. Hey, Dera, má sọ ta. Kí la máa jẹ báyìí? You know what? Let's go out and eat. Inú ilé ìgbọ̀n tẹ̀ ti sú mi, jẹ́ ká lọ síta ká lọ jẹun. Okay. Sorry, let me change. I'll get dressed. All right. Thank you. Yourself and be loyal to the game. Be true to yourself. Dera, baby. Be true to yourself and be loyal to the game. Dera, baby. Rita, are you done? Guy, wetin you dey do now? Kí ló ṣe lórí phone látàárọ̀? Àti nǹkan tí mo rí bí I don't understand. I don't want to believe it. Jọ, ọmọ ẹ̀kọ́ lélẹ̀. Wetin I tell you? Raymond of wetin? Of Lele. Confirm. Of Lagos. Confirm. Turo mi le.
to marry straight ni. Straight up. Torí tí bá ń sọ nǹkan fún ẹ, mi ò lè fún ẹ lófo. Okay, ṣé o fẹ́ kí n rú ọmọ èèyàn gidi lẹ̀? Kí n lọ gbọ́ ọmọ èèyàn tó ń tata ni? Àbá ọmọ èèyàn tó ń tarú? No, kò lè possible now. I mean, jẹ́ kí n tó wá burst the brain. Torí babe bó ṣe wà yẹn, ó kàn lè máa drive lọ zu. Ó kàn máa yọ fóònù jáde ni. Guess kan tó máa ṣe. Kí ni? Ó kàn máa gbé fóònù tẹ̀tì ni. Hello, please, I want to buy G-Wagon 2020. Please, can you bring it to me now? Blah 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 blah. Mo fọ́ o. Ó kàn máa gbé mọ́tò yẹn wá fún ni. Torí lè tó lò tẹ́lẹ̀, ó máa fi mọ́tò yẹn lẹ̀ sí títì. Kò dẹ̀ ní débẹ̀ mọ́. Mo sọ fẹ́ pé àwọn ilé ìkárí gan-an. Ọmọ tí máa fẹ́ lélẹ̀, máa wọ̀ rí wọn ló máa best wa. Oh my God. I mean, when he told me, it was hard to swallow. Mi ò lè fún ẹ lófo. Pé Aleko yìí. Ọmọ ilé confirm ni. Ọmọ Èkó lè mi, ṣé ọtọ́ tó máa fi kó hàn mí ni. Ọlọ́run ó yàn mí jẹ. Kúrò lórí ẹ̀. Mi ò like nǹkan tó ń ṣe. Tó bá yà wá ní best friend ni wá. Jọ̀ọ́ tó yọ Ọlọ́run, ṣé ọmọ yìí kò lọ́ọ̀rẹ́ kankan tó lè help life mi? Èmi ò mọ̀ yẹn. Kó tá bó ṣe ṣe yìí. Dúró jẹ́ kí n wo. Kó tá bó ṣe ṣe yìí náà. Jẹ́ kí n wọlé ọmọ mi lẹ́ẹ̀kan sí. Kó tá bó ṣe ṣe yìí náà. Jẹ́ kí n wọlé ọmọ mi lẹ́ẹ̀kan sí. Ìwọ nìkan ló fẹ́ máa dán kó máa ṣe big boy now. Ojú ayé rèé. Ṣé bójú ṣe rí rè? Ọmọ sí house. Sí house. Kí ló ṣe ẹ́? Kí ló ṣe tá rẹ̀ ń gbọ̀n? Ọmọ Rita. Rita, ọmọ tí mo gbé fún ẹ mọ́ mi. Dá ilé ìjọ lè Rita o. Ẹ kí n wọ. Ilé Rita ni. I don't want to believe this. Má ò rí kò ṣòfò. Bóyá Rita ta ilé ẹ̀ fún. No, this can be. Wait, make I call Rita. Take him to Rita. What's up, babe? How you doing now? Babe, kò dá báyìí o, ó kàn fi mí lẹ̀ yìí, ó pè mí for like few days ago. Wait, babe, mo fẹ́ bi ẹ́ kankan ni. Ilé tó ń gbé tẹ́lẹ̀ yẹn, ṣé o ti ta lé ẹ̀ ni? O ta? No. No, kò sí nǹkan. Mo kàn fẹ́ wá ẹwà náà ni wọ́n á ní kí bẹ̀rẹ̀ pé kọ́ ẹ̀ pé o ti kó kúrò níbi tó ń gbé tẹ́lẹ̀. Kò sí nǹkan kan, máa pè ẹ́ later. Máa pè ẹ́. Jẹ́ sọ fún mi pé ọmọ yẹn ó ti lè kó fún ẹ. Àmì mo sọ náà, ọkọ mi ò kí ń tọ̀ mí jẹ. Ó rí ẹ̀. Lagos girl, àwọn ọmọ ẹlẹ́dẹ̀ ó burú. Ìyẹn kọ́ àwọn ọmọdé pé bàbá òun kan ní kíní kan ó dẹ̀ fún ẹ ní format tó lè swallow ẹ̀. Ó gbé mi tán, ó swallow ẹ̀. Bàdé mi ò fọ́kọ̀. Kí ló tó wò lẹ̀? O kò lẹ́nu, ilẹ̀ ilé lẹ́nu, ó máa swallow ẹ̀. Ó fall hand mi. Kí ọ̀dẹ̀ mú ẹ báyìí pẹ̀lú bó ṣe máa ń claim Lagos boy tó, kọ́ dẹ̀ lò fún ẹ. Wọ́n lo Èkó fún ẹ tán. Ó dọ̀. Cover your face. Ṣe kí ló tẹ̀wọ̀n mi gbé ẹ? Nítorí ṣe kò tí ì ṣẹlẹ̀ sí ẹ. Wá sí ìyẹn gbogbo ẹ. Cover ojú ẹ. Ó lè kù fún ẹ. Èmi ti mọ̀ náà ṣé gbogbo kùrùkẹ́rẹ́ tó máa ń ṣe látijọ́ yìí. Èmi tó kọjọ́ kan máa tẹ́. Ọmọ billionaire, ọmọ president kan ló pè ní. No, mi sọ pé ọmọ president ní pé bóyá tí post mi bá wà. Dera, baby. Dera, be true to yourself and be loyal to the game. Yes. Dera, baby. Hold on. Your new house, Wow, you look so beautiful here. Kí wá ló máa ṣẹlẹ̀ sílé tó ń gbé tẹ́lẹ̀? But báwo ló ṣe dé bí báyìí? I didn't give you this address. How did you get here? Well, yeah, that's true. Oh, fún mi ní address bí báyìí. Anyways, mo yà sílé yín. Ibẹ̀ náà ti sọ fún mi pé bẹ́ẹ̀ kọ́ ló ń gbé.
We pay ordinary thing and is that true? Who said that? What? I'm going to deal with anybody that said anything. Dera. Ṣé wọ́n ṣe pé irọ́ fún ẹni? No, ó dẹ̀ tún pàdú rọ́bẹ̀ yẹn lójú mi after that she rí ẹ títún tí mo ti mọ everything. See, mo mọ̀ pé cleaner ni ẹ. And I don't know how you got into this house, but àṣírí ẹ ti tú, mo dẹ̀ máa expose ẹ. But is this your own house? How is that your business? I know Rita. Oh yeah, I know Rita very well. And I know how gullible she can be. And I won't let you scam her or whatever your plan is. But really? Oh yeah. You better get out before I call the security. Because gbogbo ṣe tó ṣe bí tí golo ni wọ́n náà ṣe bí wọ́n náà o ò níṣẹ́ kankan o níṣẹ́ o lábọ̀ ọkọ̀ fẹ́ máa live on other people's money. You better get out now. Then I'll go, Malo. But let me promise you one thing. You will regret this. Get out! Get out! Jigoloshi onírànù láàárọ̀ Monday. What's it, sir? Your house. Get out! Oh God, Peter, what? Even mo ti mo lórí burúkú iná. Hey, kí n fẹ́ ṣe báyìí. I love this one and this other one. Eléyìí ò wá okay. Ó ti ṣara lẹ́jù. Mo like bó ṣe ní cleavage yẹn, mo lè wọ̀ lórí set and set kan lára àwọn eléyìí fún. These are for corporate meetings and things of that nature. Kò ń ṣe gbogbo set kíní. Ìwọ lè ra yẹn. Èyí ńkọ́? Yeah, oh fine. I like the color. Yeah, pink. Pants yẹn gan ó lovely. Yeah, bá lọ. Èyí ńkọ́? Yes, this one is really nice. You know, with the slits. With the slits. Only go as a dinner dress and only one lórí set no. Set yìí ṣá. Èyí ńkọ́? Oh, that's D&G now. It's lovely. She'll like it. I'm like it. What about this one? Yeah. But I ńkọ́? The heel is nice. Kogaju. Kogaju mo raru e kan gan ní UK. Mo fún yàn ní ẹni yẹn ṣàsomọ́ mi like I love it. Please, Auntie, I love this. Mo ṣá fún pé I will still buy another one. Yeah. Bóyá kí n tẹ cut gbogbo mélòó ni gbogbo ẹ bí 13 àbí. Bóyá kí n cut everything kí n kàn ṣe because daddy mi bank manager pé wọ́n pé owó tó wà l'account mi ti pọ̀ jù. Wọ́n láti freeze it and let me just cut it. Probably after everything is done, I'll just buy it. Mélòó ni ẹ? 13. Thinking we tó jẹ́. Rita ò dáa ò ṣèyàn gidi. So gbogbo nǹkan tí mo ní mo like ó wá kàtẹ́ ó wá rà. Ó dẹ̀ mọ̀ pé mi àti ọ̀wọ́ size kan náà ó wá rà fúnra rẹ̀. It's not fair o. Ṣé nítorí pé owó sí lọ́wọ́ mi ń sin yàbí? I'll call my daddy o. Oh. Daddy mi rà fúnra mi. Ìwọ ni mo rà fún. For me. 13 items. It will be delivered tomorrow. Rita, D&G yẹn máa wà ńbẹ̀. I love you. Don't worry. I'll pay you back. Come on, that counting back to our kids now. I might actually change your car or something. Dera, it's no problem. Tó bá ti sort account out, you can pay me back. Yeah, I know. Thank you. No thank you so much. Thank you so much. I appreciate it. 1, 2, 3, 4. Hello? 13. 13 items. Hey. Dera. Ṣé mi tẹ̀lé ra nǹkan mẹ́rin fún yàn kan bí mo ṣe wà yìí? Rita, but 13 something. D&G. Louis Vuitton. Hey, báwo ni mo ṣe máa wá jẹ́wọ́ fún Rita báyìí? Tó ọmọ bo lórí burúkú Raymond yẹn máa wá sọ báwo ni mo ṣe fẹ́ sọ fún Rita báyìí torí Ọlọ́run. Èmi ìdá ò just need that. Rita, báwo ni mo ṣe fẹ́ sọ ọ́? Be true to yourself and be loyal to the game. Be true to yourself. Dera, baby. Ẹ káàsán sá. Ẹ káàsán.
Please have your seat. Have your seat. Thank you, sir. How may I help you? Dera lorúkọ mi. Rita ló rán mi wá. Oh, Dera. Rita náà pè mí ó sọ pé òun bọ̀ and I've been expecting you. Wow, really? Yes. She told me that mo lè máa gba relevant roles lọ́dọ̀ yín because I've done a lot of auditions that tí wọn kì í mú mi àbí kọ́ fún mi ní roles tó jẹ́ pé wọ́n tẹ̀lé marry me at all. Torí ẹ̀ lè ṣe ní. I like the confidence. Inú mi náà dẹ̀ máa dùn tèmi àti ẹ bá jọ ṣiṣẹ́. Really? Yes, it's gonna be lovely. Thank you so much. So I can get relevant roles from you. Oh sure, I'm a production manager. That's what iṣẹ́ mi nìyẹn. Mo ti ṣe fíìmù lóríṣiríṣi, you know, and as you can see, I'm still working on movies. You see, anytime, any day ni mo lè get roles fún ẹ. You don't have a problem. Tó bá yẹ pé o máa ń wò dáadáa nínú fíìmù, wá ti rórúkọ mi gan nínú fíìmù púpọ̀. Yes, mo mọ̀ kẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú a lot of celebrities and professionals. Yes. Hold on. Mo ti send kankan sí ẹ. Address hotel ni ẹ send sí mi. Yes, mo fẹ́ kémi àti ẹ pàdé níbẹ̀ lọ́la by 3. Ó yẹ kí n ti free, you understand? Ó yé ẹ now. But Rita sọ wípé. No, Rita lẹ̀. This thing is now between you and I. You see, a lot of people ló fẹ́ the same thing tó fẹ́. A lot of people no máa rán sí wa. A lot of people la máa ń rí. You understand? But tí wọ́n bá lè wẹ ọwọ́ ẹ̀ kájọ fi ọwọ́ wẹ ọwọ́, you understand? Ó yẹ kó ti yí ẹ so that a lè easy fún wọn. Okay, sir. I'll get back to you, sir. You see, Rita is a friend, not my boss. You understand? My get back to you. I should expect you tomorrow, right? I'll get in touch, sir. I am so tired. These people are gonna run me mad one day. They don't understand simple thing. I said I don't want to shoot a normal movie for crying out loud, but you don't want to listen. I have told them I want to set a standard. Oh my God, I don't understand what is wrong with these people. Can you get me? I said I want to shoot a cinema standard. I don't know what kind of people I am working with in the first place. I don't want these people. They keep repeating the same thing. But ma, What? we've paid them already. So? Does it look like I care? I said I don't want these people. I want. Good evening, ma. Yeah. Who are you? And what can I do for you? I'm supposed to have an appointment with you. You're supposed to have an appointment with me. Àbí o ní appointment pẹ̀lú mi? Mo ní appointment pẹ̀lú yín, ma. Oh. What happened? Kí ló ṣẹlẹ̀? Rita ló rán mi wá pé you can give me few slots. See? Excuse me. That is the problem I'm having with you people. The same problem tí mo treat náà lélẹ̀. Okay, you have an appointment with me. Lórí set mi. Lórí iṣẹ́ tí mo fẹ́ ṣe. O ṣẹ̀ṣẹ̀ wọ́n bọ̀ by this time. Just show what time away. Show what time tí àwọn ẹgbẹ́ ẹ tó kù tó ti wá. Okay, for your information. Sori film tí mo ń sọ̀rọ̀ yìí tó ló fẹ́ wá ṣe yìí. It's not for losers like you. Yes, nítorí pé pure English ni mo fẹ́ ṣe. Yes, I want, all those Polish and all those phonetic. Ó ti yẹ, àwọn tí pé it is dialogue. It is not a regular movie. Ó ti yẹ, but bí mo ṣe wù ẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ti sọ látàárọ̀ ẹ̀, ó fit in sínú ẹ̀. My dear, I am sorry. Mo gbọ́ pé ẹ ti lé àwọn kan. Maybe I can fit into any of the replacements. Are you deaf or something? What part of you don't fit in? You understand? This movie I'm talking about, yes, because I am tired of you people. The same set of people. John, can you listen to yourself? Common English. You cannot construct a sentence. So how do you want me to feature you in a multi-million project? I want real people on my set. And they're real because I'm sure all these things you're putting on are not real, they're fake. And then gbogbo ṣe sọ̀rọ̀ igan. Ó sure wípé mi ò lè rí bẹ́ẹ̀.
mo ti rí súrà yẹn ní ara ẹ̀, so I'm sorry. You cannot feature in this movie. My dear, that is the gate. You can use it. Not for you. And ìwọ, bá mi nínú ọ́fíìsì nsìn. Auntie, ẹ jọ̀ọ́, bóyá kí n ní sùúrù díẹ̀ kàn fi calm down. Bóyá wọ́n máa gbọ́ nǹkan tí mo fẹ́ sọ. Ṣé fẹ́ sẹ́yìn sọ̀rọ̀? Tó bá wò yín lórí CCTV camera lókè, ẹ pé ní. Kí ni nǹkan náà gan-an? Kí ló ń ṣe gan-an? Ṣé lórí ẹ̀dálẹ̀ ẹ̀bọ̀ wìtìwìtì yìí náà ni wàhálà wa pọ̀ sí tó fẹ́ kí ló ń ṣe? You go blow someday, oh. Dera. You go blow one day, oh. You go blow one day, oh. Ìwọ bọ̀bọ̀ burúkú yìí ṣì jókòó sí bíbá. Gbogbo nǹkan tó fẹ́ ni mo ti fún ẹ náà. O fẹ́ jẹun, o fẹ́ mu, mo tún fún ẹ lówó. Kí ló wá fẹ́ kí n ṣe? Ó dé dìde kó máa kó ṣe ẹ lọ àbí kí ni gbogbo ilé ìbá ìsìn? Dera, ṣo ní wheelbarrow. Torí wàá gbé mi sórí wheelbarrow yẹn báyìí. Wàá fi drag mi síta. Okùn kọ́. Wàá so mọ́ mi lọ́rùn, wàá fi wọ́ mi síta. Wo ọrùn yẹn gangan ni mo máa sokùn mọ́ tí mo máa hang ẹ. Gbogbo nǹkan tó ṣe ó máa lakú lọ. Okay, lẹ́yìn ìgbà tó bá ti wá pa mí tán kí ló tán kù. Èmi Raymond ló máa bá sọ̀rọ̀, èmi máa ní. Ó dá má bínú wa máa lọ. Báwo ni? Welcome, baby. How was your day? Fine. Raymond. How are you, my darling? Báwo ni? Show up. Dera, how are you? How was your day? Very well, thank you. So how are you? I'm okay. Dera. Yes. Raymond. Babe. Ṣé mo ra rí tẹ́lẹ̀ ni? No, mi mọ̀ rí o. Ó béèrè àmì àlejò ṣàlèwẹ́ wá kí n má ṣe lálejò, mo fún lóúnjẹ, mo fún, and that's it. I don't know him. Giving each other this look. Ṣé mo ra yín lójú? Well, but you like me, I don't know. Maybe he's trying to. I don't know. Raymond. Is that true? What? So nítorí kò gbà fún ẹ ló ṣe mọ́ lójú báyìí. Why are you looking at her that way? Dera. Oh, mommy. Ṣé mo mọ̀ ẹ́ rí? Ṣé mo rí ẹ rí? This is the first time I'm seeing you, so what? Wait. Èmi ń kọnu ìfẹ́ sí ẹ. Come on. Vita. Wèrè tó jókòó sẹ́gbẹ́ yìí. Bí pé ó mọ̀ mí àbí kò mọ̀ mí. Ọmọ yìí, ó ń pa. Burúkú nínú irọ́. In fact, ó máa gbé irọ́. As a matter of fact, òun gangan ni irọ́ tí wọ́n ń pa. Ìwọ, you dey mad. Máa lẹ fóònù fún ẹ. Ó mọ̀ mí. Sọ̀rọ̀ ọmọ tó ń wo yìí, mo ti mọ̀ ti pẹ́ o. Ayé ẹ̀ dẹ̀ bàjẹ́ nínú irọ́ gan. Sórí tó bá sọ̀rọ̀ 10 fún ẹ, irọ́ 12 ló máa bá ń bẹ̀. Ó tún máa ní -2. Ó wá sọ pé ò mọ̀ èmi ń kọnu ìfẹ́ sí ẹ. You know go better for you. Sọ̀rọ̀ ọmọ yìí, okay, mo mọ̀ pé ó máa ti parọ́ fún ẹ pé òun ọmọ olówó kan, ọmọ èèyàn kan, béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣó ní bàbá. Tí bí èèyàn tó bá ní bàbá ni bàbá ẹ̀ máa lówó ni bàbá ẹ̀ máa ní oríṣiríṣi nǹkan, kò ní bàbá. Ayé ẹ̀ ti ta fúnra bó ṣe wù ẹ́. Mo kàn ní kó dé kí n sọ fún ẹ pé wèrè tó ń bá rìn yìí kì í ṣe èèyàn tó yẹ kó máa bá rìn. Irọ́ ti bà ayé ẹ̀ jẹ́. Oh, come on. Mo rí pé ó bá ẹ lójijì. Má bì. Sí, ṣùgbọ́n wàá máa rí ẹ létà. Ìwọ. Irọ́ ló máa pa ẹ́. Mo rí bóyá ẹ̀ bí pé ṣé kò mọ̀ mí tó kó ṣe wù yẹn ọmọ ọ̀dọ̀ ni ibi tí mo ti mọ ọmọ ọ̀dọ̀ ló ṣe mẹ́ ìdè mad ẹ máa rí ẹ létà ṣùgbọ́n pẹ̀lẹ́ mo rí bóyá ẹ̀ lẹ́nu. Dera, is there any truth to what he just said? Ṣé òótọ́ ni Raymond sọ? Gbogbo nǹkan tó kà lẹ́yìn, ṣé òótọ́ wà nínú ẹ̀ rárá? Answer me! Hey!
mo kó mo gbé mo dáràn. Dera. Ṣé kò jù bá náà lọ? Wọ́n lọ ń fìyà jẹra rẹ̀. Kó farabalẹ̀ pẹ̀lú mi kó jẹ́ so bí ìgbà téèyàn bá yí ẹ̀fọ́ mọ́ pọ̀nmọ́ téèyàn yí ẹ̀fọ́ mẹ́ran tí gbogbo rẹ̀ wá dúró sọpẹ́. Ó yẹ kó fẹ́ mi tó bá ti dìyàwó nísìn wo ibi ilé rẹ̀ ni kó fẹ́ lóṣù kan kó fẹ́ lọ́dún kan kò sẹ́ni tí ó mọ̀ àmọ́ ọkọ pọ̀ fẹ́ dìyàwó. Mi ò lè fẹ́ yín o kí wọ́n á ṣe ìyàwó kẹrin mi ò lè ṣe ìyàwó kẹrin bí kankan. Ṣé o mọ̀ pé ìyàwó kékeré bẹ̀ ni máa gbádùn gbogbo tó bá jọ́sọ̀ láàárọ̀ ọkọ ní ọmọ jẹ́ ìwọ náà kò tí ì bá ẹsẹ̀ sí ọbẹ̀ ẹran orí rẹ̀ báyọ̀ wọn ta wínrín ni kí ló ṣe ọ́ wọ́n lọ gbàdúrà jù. Káwọn ìyàwó yín wá pa mí. Ìyàwó mi o gbogbo wọn ọ̀lẹ́nu bẹ̀ fẹ́m Nigeria limited ni wọ́n mo ti gbọ́ group of company bá ti sọ̀rọ̀ sí wọn báyìí fẹ́mú ni wọ́n gbẹ́nu wọn dákẹ́ ni. Ẹ wo èmi ò lè ṣe fẹ́mù kankan o tẹ bá fẹ́ mi ò lè ṣe fẹ́mù ẹ mọ̀ báwo obìnrin òde ìsìn equal right la máa ń nílé ọkọ ẹ bá ti sọ̀rọ̀ máa fún yín lésì o lè ṣe fẹ́mù kankan. Ìyàwó tí bàbá rẹ̀ olówó tí wàá ń ṣe gbọ́nkú sọ́kọ ń dágbádá àyà fúnra rẹ̀ ni wọ́n dágbádá àyà fúnra rẹ̀ àní ọmọ gbádùn ọ̀dà sọwárí fẹ́mù tiẹ̀ yóò ta lẹ́nu díẹ̀ torí pé wọ́n kàwé. Alaji àti wípé ṣẹ́rí superstar ni mo fẹ́ di I want to be a celebrity tí gbogbo ayé máa mọ̀ ẹ̀yin ara yín gbóná mi lè fẹ́ yín tí n bá lọ location tó ń bá hug mi tó ń so mọ́ mi ara yín máa gbóná mi lè ṣe. Òkè omi lọ wú ọgbọ̀n sálẹ̀ odò tèmi lọ rí wí ọ̀hún ara rẹ̀ so ṣé èmi tí ẹ̀kọ́ rò nígbà tó lọ fẹ́ di celebrity èmi pé nígbà pé ọtí ẹ̀mọ́ wá rò pé so ọmọ páwọn obìnrin ti ń ṣeré o tá bá ró lówó kan gbogbo wọn lè pé mẹ́jọ wọn máa ń bo ní bí ìgbà tí oyin máa ń jọ sójú kan wọn wá bó báyìí ṣùkùtùtùtùtù bàbá tó wá yẹ eyín rẹ wọn tún sí ibòmí bàbá tí wàá rí pé ibi tí wọ́n ti ń jẹun ibẹ̀ ta gbọ́ngbọ́n ọ̀tá lẹ́nu wọn wà á bòmí àmọ́ ọkùnrin wọn bá yí olórí ibú bí ọba yá wèrè bọ́ ṣe máa ń rún yàn tó máa ń ká yàn tó ṣe bígbà tí ẹ̀fọ́ wọnú òkun àmọ́ tó máa ń ká sọ yẹ kí yàn lè rojú mi èmi ò lè ṣe yún fún ìwọ ni tó o bá ti wá ṣe ẹ̀wọ́n tá a máa ń sọ fẹ́mú nìsín ọtí pọ̀ lè ṣe fẹ́mú láì tí ì di celebrity bọ́ bá wá di celebrity nǹkan bó ni ó ti jẹ́ àmọ́ báyìí pé mi ò lọ fẹ́ àwa máa yàn onílé apá ọ̀tún àmọ́ wọn onílé apá òsì àmọ́ wọn tó yẹ pé àwọn méjèèjì sì lè wọn ní kọjá lójúde ọba rẹ wọn tó sọ ọ́ dọba wò ó fọkàn balẹ̀ èmi ò lè jowú tó bá sá ti ń ra mi mú tó ń ra ródóródó tó ń gbá gbígba tó ń yan yíyan tó ń bọ̀ ń bíbọ̀ tó ń fún tó ń gẹ̀ tó ń kì tó ń rábọ̀ tí ń ra mí tí mo fi tó fi ń wú mi lórí nǹkan bá tán. Ìwà tí ń sọ̀rọ̀ gidi tí ń mú mi wọlé bó ṣe máa ń ra mi tó ọmọ ń kó mi tó ọmọ ń fà mí náà tí mo máa ń jẹ tí gbogbo rẹ̀ wọnú ara wọn yẹn kọ́kọ́ lọ wẹ̀ kó tutù kí wọn náà wá bọ́ gbogbo àwọn tó wọ ìjàpá sọ mí nù gbàtẹ́ yẹn ṣe wèrè àmì lè náà dá àwọn tẹ́ wọ̀ náà bọ̀ olúkálukú ti ṣeré lọ́wọ́ bàbá fẹ́lẹ́ sínú èsì báyìí tí n bá dé wọn wà á dòórùn bẹ̀ ká ṣe ríire tí ò ní bàjẹ́ wọ́n bọ̀. Àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ o má ṣe tara rẹ lọ́pọ̀ torí òkìkí má ṣe tara rẹ lọ́pọ̀ o torí ipò má ṣe tara rẹ lọ́pọ̀ o àǹtí torí owó. Hello Raymond ẹ kí ló ṣẹlẹ̀ Raymond kí ló ń wá kiri mo ti ní kó fi mí lẹ̀ má pè mí mọ́ o fẹ́ wá sílé mi wá ṣe kí ni Raymond mi ò sí nílé. àṣìbẹ́ni tó tètè tí ń dùn ṣé tí ń dùn bọ̀bọ̀ yìí ni kí ló ń wá kiri. What? Rita, I'm very, very sorry. Joe, má bínú sí mi. I didn't mean to lie to you. I'm so sorry. Dera, how could you? I don't know. I don't know what came over me. Má bínú mi tẹ́lẹ̀. But ibi tí mo wà mi ò lè jẹun, mi ò lè mú, mi ò lè sùn. I miss you so much. I miss you. Ṣé mo lè kúrò ní? Ṣùgbọ́n o lo kó ẹ̀rọ ẹ̀ tó dà ní òun.
after what I've done, I just thought you wouldn't want me around anymore. Me more we should face it. We should look. Dera, I truly care about you. You should have just been straight with me. Really? You care about me? Ṣé mo mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sí ẹni? O kò lọ jókòó síbì kan. I'm sorry. You care about me. You miss me. Sit down. Thank you. You were worried about me. I was. Where have you been? Ibo lo wà látọjọ́ yìí? Actually, I went back to Alaji after I just have to go back to him. Alaji. Ṣé o mọ Alaji délédélé ni? Irú iṣẹ́ wo l'Alaji ń ṣe? I must tell you, I don't know. O mọ̀. No. I want to ask you a question. Is your name really Dera? That. Dera. Gangan lorúkọ mi. Kò package it. Dera. Dera. Ah. Very Ibile-ish. But I prefer Dera. I'm still going to call you Dera. I don't mind. Thank you. Thank you. Thank you. Thank you. Thank you, my sister. Thank you. I miss you so much. I miss you too. Okay. I promise not to lie to you anymore. Good. No more lies. Good. So, for starters, I can cook. Irọ́ ni o. Mo lè sóúnjẹ. Okay, only boy, hot water. Honey, hot water, Indomie. Ọmọ Indomie say. Mo lè gúnyán. Irọ́ ni. O lè gúnyán? Yes. Before I accept your apology, wá gúnyán fún mi. And everything. Ẹ̀fọ́ rírò. And everything in one kitchen. Well, you know me. I know. Kitchen. Yeah, bobata. Kitchen. Oh, I miss you. Dera. Oh, I miss you so much. I'm back. Dera. Dera, baby. Ontole adera ojo. Àǹtí ẹ̀wọ̀ ẹ̀fọ́ àlówó. Èwo wẹ̀rẹ̀ dẹ́gbẹ̀ lọ kó sí ẹ̀rọ àbúlà tí ẹ̀ ṣe kíní bí ni. Ẹ̀wọ̀ ẹ̀fọ́ àlówó máa bójú yín jẹ́ o. Ẹjọ́ náà ní sùúrù ṣẹgbẹ́ wúvà mi ni. So tẹ bá ti rán tó wá shoot film ní ìṣẹ́ ti believe pé bẹ́ẹ̀ la ṣe náwó tó. Ẹ̀wọ̀ ìwọ wẹ̀rẹ̀. Ìwọ máa wà náà tó ń parí. Níbo lẹ ti bá mi sọ? Ṣé o máa kọ́ bá pò mí kó yọ? Ẹ̀wọ̀ wẹ̀rẹ̀ gan. Ṣé o fẹ́ gbowó òtún lọ́rọ̀ gidi lẹ́nu? Ó dẹ̀ nà mí. Ṣé o lè nà mí ni? Ó lè nà mí ni. Cut. So, if I should ask you now, how do you feel doing this? Báwo ló ṣe fi ipò ṣe nǹkan tó ń ṣe? See, common sense ni kìíní. Simple instruction. Mo ní tó bá fẹ́ kí fún gẹ́gẹ́ bí ṣé o kì í rí àwọn agbèrò ní wọ́n ṣe máa ń disturb àwọn onífíìmù. Wọ́n máa dúró sẹ́yìn because now in real life má fojú wo bẹ́ẹ̀ ni pé ẹ ti mọ̀ra yín. This is not Mọ́túndé tó mọ̀. This is flaky on this job. And flaky on this job is a mega superstar. And to a Mongboroni. So if you want to attack her, you stay far away because you only connect with all these big men. Don't deal with her. So Oma Hale from Fani, I told you not to move close. Now because if you move close, there's nothing stopping you from slapping her. Chemoniko Sumoni. I'm having any instruction. It's D. And the very star. Hey, borrow. You know me now. Ṣé mo máa ń kọ́ra? Abẹ́ ìṣojú ayé. No sir. Won't call now. With the way you're behaving, when you can't even follow instruction, how do you want to become a star? Hey, don't move close. How many times did I say that? Don't move close. More than 5 times. Don't move close. Hey, why move close? You go no to olotipele nu check. But dem asinya mayama. PM. Sir. I'm having a headache on this thing. Get to fẹ́ ṣe Fọlákẹ́mi yẹn ńkọ́. Ó ti mo ti fẹ́ dé ibà. Ó ní odò kan ló mú ní ibi títí bẹ́yìn. So no matter. Ṣé o ti ń bọ̀ ni àbò ń parọ́ fún? Because tó bá ti ní candidate báyìí bó ṣe máa parọ́ fún wọn nìyẹn. Ó ti ẹ̀ ti ń bọ̀ náà. Ọmọ tí o ti decide tó fún wa problem, go and call this babe, let her come on time. Hey, kọ́ ẹ̀kọ́ tẹ̀sẹ̀ wá wọlé sí ẹ̀dá. Ó yá lọ pe kú fún mi. Dada mo wo oúnjẹ bọ̀ o. Ṣé kíá kó lọ pé? Time ti lọ o. Sorry boss. So Mọ́túndé. Sir. If he's moving close, fi line gbé. Okay. Má súnmọ́ mi o.
tó bá súnmọ́ mi wọ́n máa gbé ẹ so that òun máa rántí àfiyèsí the light báyà ń sẹ́ máa ní pé ẹ̀yin crew à ń lóyin fúnṣẹ́ láti kó tó wá tún lóye fúnṣẹ́ gan òní ṣeré òyìn dáadáa. ó ti dé ibà ìsà. láìtì gan kì í ṣe pé o lè láìtì yanjú. sori kórìí ẹ ò pé did I tell you pé mo ní ìdènà pa fún ròyìn no producer you need to see ṣé mo kọ́ tó máa cost mi. ṣé o ti ṣẹ̀yìn tẹ́lẹ̀ ni. did you just committed did you just committed she lied ọmọ sọ fún mi wípé ilé bàbá òun ni mo ti wá shoot on getting there out of 10 days àti ṣaṣẹ́ fún 7 days continuity ti ya panulé yẹn remaining 3 days láti fi shoot ọmọ àgbà tí ó ń pè é tán lé wá sí tàbí ajá mo jẹ gbèsè lórí iṣẹ́ yẹn ni. gbèsè ńlá tí ò ṣe kékeré. gbèsè ńlá now iṣẹ́ yẹn I try láti squeeze yẹn láti rewrite story yẹn pé òkè wọ́n padà change ilé àárín lò aṣọ ọmọ ọ̀dọ́ ni rárá máa ṣe ẹ̀tọ́. láì lọ onírọ́ ìwọ ò síbẹ̀ tó ká ló wà ní nǹkan tó ṣe wo ara ẹ máa kọ́. iṣẹ́ yẹn mo jẹ gbèsè lórí ẹ̀ nínú. serious gbèsè a ti gba gbogbo equipment a ti gba everything. onídàájọ́ òun ló ní chevron sheraton. ká ní mo ní kọ́sí lórí iṣẹ́ yẹn ni I've shot for 7 days remaining 3 days mo ní quantity ìjàpánulé yẹn olórí burúkú ara ẹ̀. You go blow one day, oh. You go blow one day, oh. You go blow one day, oh. Time. Àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ o. Àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ ní o. Hello barrister. Ẹ ṣé gan sir. Bẹ́ẹ̀ni, ó ti click sir. Ẹ ṣé gan. Thank you so much for the support sir. I'm very grateful. All right, sir. Bye-bye. You go blow someday, oh. You go blow one day, oh. You go blow one day, oh. You go blow one day, oh. Time. Àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ láyọ̀ o. Àkókò ọ̀tọ̀ọ̀tọ̀ ní o. You go blow someday, oh. You go blow one day, oh. You go blow one day, oh. You go blow one day, oh. Time. Hello? Dera, I'm on my way back. Contract here to click. Dera, owó ti dé, amarale mi ni. Flexing time. Dera, I'm on my way, oh. Badele nsin. Wọ́n náà mo dúpẹ́ o. Kí ni Rita ń ṣe lókè látàárọ̀ báyìí torí ọlọ.
Látàárọ̀. Pẹ̀lẹ́ má bínú. Ṣé o ti yá? Ká máa lọ. Wait, my phone is ringing. Hello? Oh, yes, sir. Thank you, sir. Mo appreciate it, sir. Kí ni ẹ? PM to introduce me sí nìyẹn o. Ó ní òun ní script fún mi pé kí Hey, I'm that's so good. happy. That means kó lè bá mi lọ síbi tí mò ń lọ mọ́. No, kàn drop me sọ́nà màá find way mi. Oh yeah, jẹ́ àlọ́. Hey, I'm happy for you. Hey, I cannot wait. I'm tired. Bá a palẹ̀kùn yẹn dé. Ìdẹ̀ra má bínú jàre, mo tiẹ̀ ti gbà yín pé wà ń bí, mo fẹ́ máa lọ sí, mo wá sọ pé mo wá rántí pé ó wà ń bí, mo ní kí n yọjú sí ẹ sódà má tètè máa lọ. Ẹ wo mi tí ẹ bínú because mi gan farabalẹ̀ ka script yẹn ni very lovely story. Mo ti wo gbogbo àwọn scenes wọn ní kejì yẹn ó lovely gan tí n bá sínú fíìmù yìí á dùn mí. Ẹ ṣé gan, I'm so happy, I'll do a good job, thank you. Mo rẹ́ni kejì kan ní role tó fẹ́ play. Oh, okay, Fúnmiláyọ̀ náà wà okay, mo like àwọn scenes ẹ̀ náà. No, Ìdẹ̀ra Ṣàdíà ló yẹ kó ka. Ṣàdíà, èwo ló Ṣàdíà? Ṣàdíà yẹn wọ́n sì ní ọmọ ọ̀dọ̀dẹ̀ tún ní wọ́n kàn pé kó gbé drink wá ó dẹ̀ padà kò ní dialogue. How is that my problem? Wo mo ti try láti help ẹ. Ó ní pé kí n má help ẹ, ó ní ò need the help me, so why are you complaining? Na your film? But ṣé nítorí pé kì í ṣe nǹkan tẹ́ ní kì í ṣe lè ṣe báyìí fún mi ẹ̀dùn. Wo àtò tí mo wọ́wọ́ yẹn gbàgbé ẹ̀ tó bá ti ṣe tán máa lọ mind you máa pe nọ́mbà mi mọ́ o please. What kind of industry is this one? You go blow someday. This industry is terrible. You go blow one day. You go blow one day. Hey there. You go blow one day. Dera. Time. Dera. Kí ló dé? Kí ló ṣe? Time. Dera, kí ló ṣẹlẹ̀? Àkókò owó ọ̀tọ̀ọ̀tọ̀ láyé. The manager, the PM. Kí ló ṣẹlẹ̀? So when I got there, ó ṣá fún mi ní script. Oh, he gave me one role. House help, no dialogue. I was trying to even talk to him. Let me jáde bí ajá o. Oh God, he sent me out like I'm nobody. Like I don't think this is going to work for me. Maybe I should just go and learn something. Maybe I can look at the law. Rita, this is not going to work for me. Dera. I don't think it's going to work for me. Dera, it's okay. Stop crying. But why are people like this? Huh? Dera, let me be your manager. Let me come in, let me step in, let me take over. What's in your bed? I just show you come my bed so nonsense in me. If anyone wants to talk to you, if they need you for a job, let them come through me. Let's see. Boy, I'm my child rubbish. Do I really need a manager? Yes, you do. And we'll make it legal. Oh, Rita. Rita, why do you love me so much? Dera. Me anyone. Me Lebi. Me Lebo. Me Laburo. Me Iya. Me Baba. You want come money? Ibi tí mo dẹ̀ ti mọ̀ pé mo nífẹ̀ẹ́ gan was ìgbà tó kúrò nílé mi. I missed you so much. Dera, let's make it legal. I become your manager. We'll make things work. Rita, I love you too. You go blow someday. I love you.
You go blow one day. Thank you. You go blow one day. At _pretty babe. Thank you. I appreciate. At Dara. Oh, yes. I have a new management. And the CEO, Blue Crystal Communications, is my new manager. At Oluwagbemiga. Thank you so much. Thank you so much. I appreciate. Dera. Hey, guys, meet my new manager. Hi. Dera, I have something important to tell you. Bye, guys. Dera, guess what? What? I just sealed a multi-million naira contract for you. Movie deal. Yes. 25 cents. Are you serious? Yes. Rita! Rita! I told you. Thank you! I told you. Thank you, this is huge! It is huge. Thank you, I'm thank happy. you! I'm Oh happy. my God, I'm so happy. Let's drink, let's drink, let's drink. Drinking what? I'll send the script to you. While I study. My script. I know. Mabo. My script, Rita, my script. At last. Cheers to happiness, to success, to your survival, and to this huge contract I just got. More success, more money, more happiness, more joy. Thank you. And Rita, mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ for taking me in as your sister, for taking care of me as your family, for everything you've done for me. I appreciate you and I love you so much. God will bless you, replenish you, expand you. Amen. Thank you Amen. so much. I love you. I love you too. Dera, baby. Be true to yourself and be loyal to the game. Go see what Ọmọ mi ti dé! Ọmọ mi ti dé! Èyí wà lẹ́ni òsì kan, èmi ti sọ, ọmọ mi máa ṣoríire. Gbogbo ọmọ tèmi bá ti fi inú mi yìí bí, ó ti di dandan kan ṣoríire. Mo sọ náà, bí ọmọ mi bó ṣe tó. Jẹ́ǹwẹ̀ náà jẹ́ǹwẹ̀. Jẹ́ ìsọ̀ nǹkan fún ẹ. Sórí, àdúrà òbí lórí ọmọ kò ń ṣe nǹkan kékeré o. Gbogbo àwẹ̀, ìṣòru, ìyíra, gbígbí bíríbírí, òun ló ń dùn yìí. Ọkọ mi, bí mo ṣe ń dán. Wọ́n ń glow. Mo ní oúnjẹ náà ń glow. Bá sì ní wá gbàwẹ̀ ń sìn ò ní gbà. Mọ́mí táìmù yẹn ti máa ń pẹ́ jù. Kí ló ń pẹ́ ń bẹ̀? Bá ní o gbàdúrà bó ṣe ṣọ́ọ̀rù gan máa sùn díẹ̀ ni. Pẹ̀lú ìwé lè gba di 3, 12 ti wà. Lókù tiẹ̀. Ó láì kó oúnjẹ gan, wọ́n mẹ́rin má dá lọ́wọ́. Ẹ wò mọ́mì, mo travel. Mo ní kí ẹ máa kó bọ̀ lẹ́kọ̀ọ́, èmi ni mo nílé, ẹ kúrò lè mí rẹ́ǹtì, ẹ máa kó bọ̀ lẹ́kọ̀ọ́. Ṣé yá bàbá lọ́lọ́ni? Ṣé báyìí láàánú ni àbó máa dọ̀la? Ẹ mọ́mì, mo sì máa sùn, máa jẹun. Mo ti ní sọ oúnjẹ yìí náà, máa sùn, máa jẹun, máa fara mọ́, yá máa jọ wá máa lọ. Ó yá jẹ́ àwọn lọ́nà ní. Kí ló dé má fọmọ, má hàn. Àwọn dírẹ́sì ẹ̀ṣẹ̀ tí Má hàn àwọn dírẹ́sì ẹ wo, má hàn lára. Àwọn gbọ́ pé tí mo ti rí wọn. Mo fẹ́ kọ́ wá jáde àdáwọn sínú, mo fẹ́ Dera, baby. Be true to yourself and be loyal to the game. Go see what Dera, baby. To yourself and be loyal to the game. Stay true to the hustle. Dera, baby. You're gonna shine someday. Be true to yourself and be loyal to the game.